ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní anytime àbí anywhere tẹ́ bá ti wo fídíò yìí. Mo ń ṣe fídíò yìí nítorí content kan skit kan tí mo post. Fáwọn àgbàlagbà tó bá wo fídíò kan tí mo post tó ní ṣe nípa eléégún. Yes, tó ní ṣe nípa eléégún. Fídíò yẹn torí ẹ̀ mo fi ń ṣe fídíò yìí. Fídíò tí mo dẹ̀ ń ṣe yìí kò ń ṣe láti fi sọ àwíjàre kankan pé bóyá bó ṣe rí lélẹ̀ bó ṣe rárá. Mo jẹ̀bi mo fuck up. Mo jẹ̀bi gan-an pé mo tún wá jẹ́ ọmọ Yorùbá ló tún wá jẹ́ kí ẹ̀bi yẹn tún nípọ̀, ló jẹ́ kí fault yẹn kó tún tíìkì dáadáa. Ló jẹ́ kí ẹ̀bi yẹn nípọ̀ àsọmọ Yorùbá. Nǹkan tí mo ṣe yẹn kò ń ṣe nǹkan tó yẹ kó bá lọ́wọ́ mi, kò dẹ̀ ń ṣe nǹkan tó yẹ kó ṣe lẹ́gbẹ̀ẹ́ tèmi gan, kémi gan máa sọ̀rọ̀ pé àwọn kì í ṣe báyìí. Kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n bá lọ́wọ́ mi rárá. Mo bùkún ó kù díẹ̀ káàtó nǹkan tí mo ṣe yẹn. Lóòótọ́ nǹkan tí mo mí láti ṣe kọ́ yẹn torí kò possible kí n mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí n fọwọ́ pa ìṣẹ̀ṣe lójú. Costume ni ẹ̀kú tí wọ́n lò yẹn. Ẹni tó dẹ̀ wà lábẹ́ ẹ̀kú yẹn actor ni, tó bá kò ń ṣe léegun gidi actor ni. But regardless pé gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yẹn pé costume ni ẹni tó wà lábẹ́ ẹ̀kú kò ń ṣe excuse fún mi láti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mo bùkún dáadáa. Lè rìn kò rí máa ń mì, but then èèyàn gbọ́dọ̀ máa wà very careful, èèyàn gbọ́dọ̀ máa wà extra careful. English rèé mo ti ẹ̀ sọ. Èèyàn gbọ́dọ̀ máa kíyèsí gbogbo nǹkan tó èèyàn bá ṣe, àgàgà tó bá ti jẹ mọ́ nǹkan tó jọ mọ́ àṣà. Kò dáa rárá. Kò dáa. So ó yẹ kí fídíò yìí ti wá, fídíò tí mo ṣe ó yẹ kí n ti ṣe tipẹ́. But ìgbà tí mo post fídíò eléégún tí mo sọ yẹn, tí mo post ẹ̀, tí mo rí pé àwọn èèyàn ń sọ̀rọ̀ nípa ẹ̀, tí mo delete ẹ̀. Bí mo ṣe delete ẹ̀, kété tí mo delete ẹ̀ náà ni mo tender apology post. But then after ìgbà tí mo tender apology post yẹn, mo wà lórí set kan láti ìgbà yẹn di alẹ́ àná. So set yẹn ni ò jẹ́ kí n ráyè, network go sí dáadáa, mi ò wà online dáadáa. Alẹ́ àná ni mo tó ń rí most of àwọn videos yẹn táwọn èèyàn dẹ̀ ti reach out sí mi gan. So mo kàn fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ àwọn tọ́rọ̀ kàn, gbogbo ọmọ Yorùbá, gbogbo oníṣẹ̀ṣe, gbogbo ọlọ́jẹ̀, everybody tó bá bínú tọ́rọ̀ kàn kó jọ kó má bínú. Mi ò mọ̀ but mi ò mọ̀ yẹn kò ń ṣe excuse. Ó ti ṣẹlẹ̀, kò dẹ̀ yẹ kó ṣẹlẹ̀. So tẹ́lẹ̀jọ́ bá ti mọ ẹjọ́ ẹlẹ́bi kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀. Everybody tọ́rọ̀ ìbákan, mo bẹ̀ wọ́n kó jọ kó má bínú. Èmi ò ń ṣe ọmọ Yorùbá rádaràda. Tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí ọmọ tó tọ́kọ́ ńlé ló dẹ̀ gbẹ̀kọ́, wàá bẹ àwọn àgbà ni, wàá bẹ àwọn tọ́rọ̀ kan ni. So I am so sorry. Mi ò mí nẹ̀ láti jẹ́ kó jáde bẹ́ẹ̀ yẹn. And mo rí fídíò táwọn èèyàn ń ṣe tẹ́lómi ṣe pé tẹ́lómi táwọn èèyàn sọ pé kò tó bẹ́ẹ̀ yẹn well tó bá jẹ́ ẹlòmíì tó sọ pé kò tó bẹ́ẹ̀ yẹn, tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣe ẹ́, ìwọ gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ, èmi gan lè ṣe jù bẹ́ẹ̀ lọ. So inú ló ń bí àwọn èèyàn. So ẹ jọ̀ọ́ torí Elédùmarè ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi, ọmọ yín náà mo jẹ́. And èmi gangan alára ti delete fídíò yẹn lórí page tèmi gan. Mi ò fi sórí TikTok, mo delete ẹ̀ lórí Instagram àti Facebook tí mo fi sí. But ẹ mọ̀ pé fídíò àwọn ẹlòmíì ti save ẹ̀, wọ́n wá ń circulate ẹ̀ kiri, whether with bad intention or good, I don't know. But then àwọn tó ń post ẹ̀ yẹn wọ́n sọ fẹ́ lómi kò take it down torí ìgbà tèmi ò sí online, àwọn èèyàn mi sọ fẹ́ lómi kò take it down wọn down. So
bó ṣe ń circulate yẹn náà èmi tí ó bá kúkú sí fídíò ọ̀hún lẹ̀ kò sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ post pé bí mo ṣe nǹkan tí ò dáa and àwọn tó ń jáde tó ń bú mi tó ń ṣépè yẹn wọn ṣáà jáde lánàá pé kìnnìkan báyìí so probably nǹkan tí mo ṣe yẹn there is something in it èèyàn kọ́kọ́ ló jáde èèyàn méjì kan èèyàn mẹ́ta kọ́ kì í ṣe èèyàn mẹ́rin so definitely nǹkan tí mo ṣe wrong ó wrong dáadáa so mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ everybody bí mo ṣe sọ lẹ́ǹkan mo fẹ́ fi bẹ̀ everybody àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin tí ọ̀rọ̀ yẹn tó bá bí nínú tó bá kàn pé ẹ má bínú mo fẹ́ sọ pé kò rí bẹ́ẹ̀ torí intention tèmi fi ṣe but torí bẹ́ẹ̀ ṣe passive so ká má kí ẹ torí bẹ́ẹ̀ mi ṣe ṣe ń sìn kò ń ṣe èròǹgbà tèmi ni ó má tà báyìí bẹ́ẹ̀ ṣe rò bẹ́ẹ̀ bó ṣe bá ìrìn lára bó ṣe bá ìṣẹ̀ṣe lára ni nǹkan tó yẹ ká address so ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́